Who is the lover? Allah. Who is Ar-Rahman? Allah. Who is Al-Mannan? La ilaha illallah. Muhammadur Rasulullah. Muhammad is the messenger. To Allah is our return. La ilaha illallah. Muhammadur Rasulullah. Muhammad is the messenger. To Allah is our return. La ilaha illallah. Muhammadur Rasulullah. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على سيدنا محمد وعلى آله وصحبه وسلم. Àwa ìsọ̀rí nípa èso ẹni ẹ̀kọ́ ẹni ìgbé a bẹ̀rẹ̀ pẹ̀lú orúkọ Ọlọ́run ọba kan ṣoṣo ọba olóore ọ̀fẹ́ ọba aláàánú jùlọ. Ìkẹ́ Ọlọ́run àánú Ọlọ́run àti ìbùkún rẹ̀ kó máa bá síwájú ẹ̀dá Ànábì wa tí jẹ́ Muhammad sallallahu alayhi wa sallam. Ọlọ́run kó bá ṣe bẹ́ẹ̀ fáwọn sàábí ànábì àti gbogbo àwọn tó bá gba tọlọ́run ọba gbọ́ lódodo èdórí àwa tá à ń ṣe ètò yìí náà tẹ̀yìn tẹ̀ ń gbẹ́ wọ̀ àmín. A kí n káàbọ̀ sórí ètò yìí, ètò tá à ti ń lara wa lọ́yẹ̀ nípa ẹ̀kọ́ ẹ̀sìn Islam. Fún àwọn tí wọ́n ní àǹfààní láti lè wo ètò yìí níjẹ̀jọ, ìwà aburú tí ń ṣẹlẹ̀ ní àwùjọ wa lórílẹ̀‐èdè Nàìjíríà òní tí a gbé síwájú ọ̀kan nínú àlùfáà wa onímọ̀ ìjìnlẹ̀ nípa ẹ̀kọ́ Islam pé kí wọ́n bá a yẹ̀ ẹ́ wò. Àwọn tá a gbọ́ rí, tá a rí rí, tí ò ṣẹlẹ̀ rí, ń tí ń ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè yìí tipẹ́tipẹ́. Ṣé bá a ṣe máa bá a lọ náà ni àti pé kí ló fà á? Torí àwọn èèyàn sọ pé ilé ayé bá ń súnmọ́ tí ó parẹ́, oríṣiríṣi àwọn ìwà aburú ní ó máa ṣẹlẹ̀. Bàbá wa tá a gbé wá níjẹ̀jọ àwọn náà wọ́n tún wà níbí lénìí, wọ́n kọ̀ǹfàmù pé bẹ́ẹ̀ ni gbogbo ohun tá a rí rí, tá a mọ̀ rí, tá a gbọ́ rí ní ó máa ṣẹlẹ̀. Nínú ohun tá a gbọ́ rí ni kó lórí orílẹ̀-èdè kan ṣẹ́ kó dìde kó máa lọ bá àwọn orílẹ̀-èdè 2, 3, 4, 5, 6 àbí jù bẹ́ẹ̀ lọ jà. A rí pírẹ́sidẹ́ǹtì kan ní àgbáyé lónìí tó ní ibi táwọn kan ń pè lórílẹ̀-èdè wọn Amẹ́ríkà ò gbàbẹ̀. So gbogbo orú nǹkan tó rí báyìí, a sì ráwọn èèyàn tí wọ́n dìde nílé ara wọn tí wọ́n sì kóra wọn jọ tí wọ́n sì ń lọ pa àwọn èèyàn nínú fíléèjì míì láì ṣe pé wọ́n ṣẹ̀ wọ́n, wọn ò sì rò wọ́n, tàbí ká máa lọ wọ́ọ̀nù àwọn ará fíléèjì pé à ń padà bọ̀ níjọ́ báyìí, bẹ́ẹ̀ bá dáwó jọ fún wa iye mílíọ̀nù báyìí 20 million 30 million a fẹ́ gbà lọ́wọ́ yín, tẹ́ bá ti ṣèyún ń gbòòrò pé fíléèjì yín ò jù báyìí lọ, ẹ máa lo oko yín láti lè máa lọ dáko bó ṣe wù. Àmọ́ tẹ́ ẹ bá ṣe bẹ́ẹ̀, a kó gbogbo yín kò ńlẹ̀ ní gbogbo èrè oko yín là á sì wà làwọ́ máa fi ṣe. So ìwà àrẹ́jẹ, ìwà àbàjẹ́, ìwà tí òwe tí gbọ́. Àlejò wa wá sọ fún wa pé Ọlọ́run ti sọ bẹ́ẹ̀ pé yóò máa ṣẹlẹ̀ látọwọ́ àwọn tó ṣe pé iná nílé wọn bó bá dijọ́ gbèǹde àlìkìyámọ̀. So ká má tún máa rìpíìtì tá a ti sọ ń jẹjọ. Ẹ̀yin tẹ́ ẹ̀ wo prógráàmù yìí ń jẹjọ, a kí yín kú oríire pé ẹ bá tòní. Ẹ̀yin tẹ́ ẹ̀ wo ń jẹjọ, a tún kí yín kú oríire pé tòní náà tó sojú ẹ̀mí yín, ẹ wá farabalẹ̀ kẹ́ ẹ gbọ́ wa. Àlejò wo la gbé wá lónìí? Àwọn náà wọ́n á jẹjọ, àwọn náà ni bàbá wa pòfẹ́sọ̀ láàrin àwọn pòfẹ́sọ̀, aṣíwájú náà àwọn pòfẹ́sọ̀ tí wọ́n jẹ́ ẹni tí ń kọ́ àwọn èèyàn ní universities káàkiri lágbègbè ibi táwa wà yìí. Àwọn ni olùdásílẹ̀ ilé ẹ̀kọ́ tá a mọ̀ sí Al-Istiqomah Group of Schools ní Ògidì Ọlọ́jẹ̀ nílọrin. Fadilatu Sheikh Professor Abdulgani Akorede Agbárígidoma. Assalamu alaikum ya Sheikh. Wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh. A kí yín káàbọ̀ sórí ètò yìí. Alhamdulillahi rabbil alamin. Ọlọ́run jẹ́ ṣe pé yóò sì gbà lẹ́sìn fún yín. Níbi tá a bọ́rọ̀ dé, ẹ fẹnu lé fún wa yí pé ntọ́lọ́run tànàbí sì jẹ́rìí sọ́rọ̀ Ọlọ́run náà pé oríṣiríṣi nǹkan tí ó máa ṣẹlẹ̀ tí ó fi hàn pé ayé ń parẹ́ bọ̀ ó tó 80 tọ́lọ́run fi mànábì tó sì kà á fún wa tó sì wà nú àkọọ́lẹ̀. Ẹ wá ka díẹ̀ fún wa. Ẹnu èyí tẹ́ ẹ bá tún ráyè kà láàrin ìṣẹ́jú bíi 5 ẹ kà wọ́n fún wa. Ẹ wá jẹ́ ká lọ sọ́dọ̀ àwọn tí wọ́n ń pera wọn ní ẹlẹ́sìn, torí mi ò lè pè wọ́n lólórí.
wọ́n ń pera wọn lẹ́lẹ́sìn bọ̀tẹ́ lẹ́sìn ni wọ́n jẹ́ olórí ìjọ àtàwọn tán jẹ́ wọ́n pera wọn mùsùlùmí aṣíwájú sì ni wọ́n wá ń hurú wà torí báyìí náà nígbà tí ó tiẹ̀ wá ṣe níjó ní àwọn tán lọ kọ́ mọ àwọn ọmọ ọlọ́mọ àti teachers ní ibì kan lẹ́bàá Ògbómọ̀ṣọ́ about 47 people ni wọ́n kó àtọmọ ọwọ́ tí ètí ìjọ oṣù mẹ́sàn-án lọ àti ìyá àtọmọ gbogbo wọn kó gbogbo wọn papọ̀ wọ́n á kó wọn lọ 56 days níbẹ̀. nígbà táwa béèrè pé tọ ẹ̀yin tẹ́ kó àwọn èèyàn yìí kí ni tó mú yín kó àwọn tí wọn ọ̀sẹ̀ tí wọn rò wọ́n ní ìjọba ti mú àwọn olórí àwọn nísìn kọ̀mọ́ndà kínní kọ̀mọ́ndà kejì nínú gúrùpù àwọn yìí ó ti lé ní ọdún kan tán bá ti sọ àwọn méjèèjì ilé gbogbo àwọn 47 táwọn kó yà wọ́n dà wọ́n lẹ̀ ẹ wò bí báwọn kọ̀mọ́ndà yín bá jẹ́ ẹni ire ni síjọba ó tì wọ́n mọ́lé àbálọ àbábọ̀ ìjọba ti wá kó àwọn kọ̀mọ́ndà wọn lọ síwájú àwọn adájọ́ nísìnyí investigation wọ́n ń ṣe lọ́wọ́ káwọn ọmọ wọn tó lọ ṣàbùrú tí wọ́n ṣe yìí bí wọ́n ti kó 47 ní south west bẹ́ẹ̀ wọ́n kó 42 ní Bọ̀rọ̀nú wọn èyí dá wọn ti Bọ̀rọ̀nú lẹ̀ ti south west wọ́n rí gbà nísìnyí wọ́n ń ṣiṣẹ́ lórí ti Bọ̀rọ̀nú lọ́wọ́ nǹkan fẹ́ fàyọ nísìnyí pé láàrin 47 yìí wọ́n ti pa méjì láwọn tó jẹ́ sàmárì ọkùnrin tó níyàwó tó sì bímọ wọ́n gbẹ̀mí wọn láìtọ́ ìwà aburú bẹ́ẹ̀ pọ̀ lóríṣiríṣi bó la sì fẹ́ wàgbó dẹ́kun fúnrú wà báyìí. A'udhu billahi minash shaitani rajim. Bismillahir rahmanir rahim. Alhamdulillahi rabbil alamin wassalatu wassalamu ala rasulillah. Adúpẹ́ f'Olúwa wa Allah àtọ̀lọ̀ kí á ti gẹ̀ fún jíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wasallam. Akíyẹ̀yìn bàbá wa aṣáájú wa Ọlọ́run jẹ́ kí ẹ ṣiṣẹ́ náà pẹ́ Ọlọ́run bá ṣe yín lẹ́san dáadáa. Mo kí àwọn olùwò wa náà àtàwọn tó ń ṣètò bí a ṣe máa jẹ́ gbígbọ́ káàkiri gbogbo àgbáńlá ayé Ọlọ́run bá ṣe yín lẹ́san dáadáa. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikumus salam wa rahmatullahi wa barakatuh. Ọ̀rọ̀ bílù ṣe rí tí a fẹ̀dọ̀ lórí òróǹro tí ó ṣe wípé gbogbo ẹ̀ le kankan tẹ́ẹ̀tẹ́lẹ̀ nǹkan wọ́n wà torí ẹ̀dẹ̀ náà bẹ́ẹ̀ tí wàhálà yìí tún wá ń ṣẹlẹ̀ papọ̀ ẹ̀mí ọ̀wá balẹ̀ tẹ́lẹ̀ wọn sàmọ̀ pé gbogbo tí ń ṣẹlẹ̀ yìí náà yóò padà tó máa lé yóò fẹ́ kó lé nǹkan wíwọ̀n náà kún tó nígbà táwọn èèyàn bá ríbi lóko bẹ́ẹ̀ ni tó kí wọ́n ibi tí wọ́n ti kọjá wọn ríbi kọjá lásìkò ẹnu oúnjẹ tó bá wà nítòótọ́ wa wọ́n sí ètò ìfẹ́ wọn sí àfikọ́lọ̀ kó jọ kó bá wà dẹ́kun wàhálà yìí kó tó di pé a lọ síbi àwọn kí ni àwa rò pé ó jẹ́ bí ìlànà tí ṣẹ̀ríà Islam tó gbé kalẹ̀ tó ẹni ká kọ́kọ́ wò pé n tó ń ṣẹlẹ̀ yìí o gẹ́gẹ́ tàbí lọ́sẹ̀ tó kọjá o àwọn nǹkan tí ó ti wà lákọọ́lẹ̀ yìí pé yóò máa wáyé náà ni torí pé gbàtọ́lọ́run dá àlìjánnà ó dá wọn tí ó wọ bẹ̀ bẹ́ẹ̀ ni ó sì mọ àwọn tí ó wọ bẹ̀ pẹ̀lú iṣẹ́ tó bá ń ṣe bẹ́ẹ̀ ni ó sì dáná ó sì mọ àwọn tí ó wọ bẹ̀ àwọn tí wọ́n ń hùwà náà àwọn ni wọ́n jẹ́ àwọn tá a bá níbi irú nǹkan báwọn. àbúrú wọn yìí Allahu Akbar. ẹni bá ṣe dáadáa fali nafsihi ó ṣe fún dáadáa rẹ̀ wà mọ́ ní àṣà ẹni bá ti pé ní ìwà búlọ́yìn láàyò kọ́ mọ jíyàn gbé kó má fààyàn lọ́kàn balẹ̀ kára àdúgbò rẹ̀ má lè fọkàn balẹ̀ sí fàlẹ́ ha ara rẹ̀ ló ṣe fún wa ma rabbuka bizalamin lil abid Ọlọ́run bá mi ṣe alábòsí fẹ́ni kankan. Ànábì Muhammad sallallahu alaihi wasallam ó ní ẹni tó bá ṣe wípé ará àdúgbò rẹ̀ ò fọkàn balẹ̀ sí aburú tó lè tọ̀dọ̀ rẹ̀ dọ́dọ̀ aládùúgbò rẹ̀ kì í ṣe mùmínì. Allahu Akbar. wọ́n mọ̀ ọ́ láláburú débi pé ẹ̀ sá fún ìbá àsọkùnrin ni ìbá àsọbìnrin ni. ọlọ́bì kan tẹ́lẹ̀ ó ti dé nǹkan dé àmọ́ pé yóò dé ẹni bá rí báwọn ẹ lọ mọ̀ wípé ni kì í ṣe mùmínì. ó láyè nínú náà. ó láyè nínú náà. àfi tọ́lọ̀ máa fèrè jìn lókù. àfi tó bá túbá. tó túbá tí ó sì hurú wà bẹ́ẹ̀ mọ́. tó padà sí díẹ̀ mọ́. lásìkò fi tó. lásìkò fi tó. àlà wà sálà. bẹ́ẹ̀ náà làwọn tí ń hùwà burúkú yìí náà tí wọ́n ń sápamọ́ síbi pé
ẹlẹ́sìn làwọn bẹ́ẹ̀ ẹlẹ́sìn sì ni wọ́n. bẹ́ẹ̀ni. aburú tí wọ́n ń ṣe yẹn ó ti yọ wọ́n kúrò nínú agbo Islam. Allahu Akbar. àfi tí wọ́n bá pàtì tí wọ́n bá túbá lọ́ṣẹ́kù. wọn ò sínú àwọn onígbàgbọ́ òdodo mọ́. rárá àti rárá. Allahu Akbar. Ọlọ́run ní zahara al-fasadu fil barri wal bahr. ìwà àbàjẹ́ yìí ó ti di tọrọ fákálé. Allahu Akbar. bí ṣe ń bẹ ní ìlú ńláńlá bẹ́ẹ̀ ni lẹ́mọ̀ bá ní ìlú kéréje. àmọ́ o bima kasabat aydin nas. àwọn èèyàn ni wọ́n fa o. àwọn èèyàn ni wọ́n ń hùwà. àwọn èèyàn ni wọ́n jẹ́ kí ìwà abú yìí ó di tí wọ́n máa ṣe o. látara wípé èèyàn máa ń níṣẹ́ tí ó máa ṣe ni tí ó fi máa jẹun. ọ̀pọ̀lọpọ̀ ni ò wọ́nà iṣẹ́ tó fẹ́ ṣe láti máa fi jẹun. kí n retí wọ́n bùn mí tí wọ́n bá wá bùn yóò máa lọ jalè. gbogbo orí àwọn tí ń wà lóríta káàkiri òun tí wọ́n máa ṣe ránkà déédéé àwọn èèyàn. ó yẹ kí àwọn ráìsà ṣeun ó yẹ káwọn tí ń darí wa kan jọ kan bá mójútó àárín òun. Allahu Akbar. torí pé bójọ́ bá kò fi rí tí wọn bá rí nǹkan tó bẹ̀ lọ́sàn-án tó bá di lálẹ́ tó bá fi lọ̀ wọ́n gbà wọ́n gbà á irú wọn ni wọ́n ń lọ ṣiṣẹ́ ibi tá à ń sọ yìí. wọ́n lè wà láti ṣe ẹ̀bú yìí. Ahlan wa sahlan. wọ́n ti wọ ibi tó dúró sí ibi tí ọkọ̀ ní ti lè rí ibi sáré ni wọ́n ti mọ owó ń tọ̀ wọ́n dà mà kódà tálẹ́ sọ fún yín pé wọ́n ní tẹ̀lé. Allahu Akbar. àbí wọ́n ní nǹkan kó tẹ̀lé. wọ́n sọ ibi tó wà níbi tí wà ní ó ti dáa wọ́n máa ṣàbúrú. kó èèyàn máa níṣẹ́ tí ó jẹ ni tó oúnjẹ tí ó jẹ àwọn ànábì Ọlọ́run alayhimu salatu wassalam kálukú ló ní sí ọwọ́ wọn. ìdórí ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam olówó ni adaranjẹ ni. àwọn Abubakar gbogbo wọn náà wọn ló kó oṣù mẹ́fà tá Abubakar ó dorí oyè. gẹ́gẹ́ bí khalifa. ó sì jáde tó lọ ṣòwò. kátàkárà. so òun ni kí n kálukú gbìyànjú. torí náà àwọn tí wọ́n ń ṣẹlẹ̀ yìí ṣẹ́gẹ́ bí n ta sọ ń jẹjọ́ àwọn àpẹẹrẹ pé àlìkíyàmà súnmọ́ náà ni. ìdí nù tó fi jẹ́ pé ní mùsùlùmí wọn ẹnìkan ò lè kàn jẹun kó yó kó kàn wòkè hàn wọn kó ní ayé mà parẹ́ lọ́la àbí lọ́sẹ̀ tí ń bọ̀ àbóṣù tí ń bọ̀ ni ó parẹ́. òpùrọ́ ni tó bá sọ bẹ́ẹ̀. mùsùlùmí sọ pé òpùrọ́ ni ọ́ ànábì ti wa sallallahu alaihi wasallam ọjà mọ̀ wípé àwọn nǹkan tá a máa rí kan sì ṣẹ́kù tí ọmọ jápẹrẹ ipe ilé ayé ń parí bọ̀ àwọn ìtọ́ pọ̀ ní àwọn tá a rí wọn tó lọ bí 70-80 yẹn so ilé yìí tọ̀hún ìgbaniàwo ni ṣùgbọ́n àwọn kankan bẹ tó jẹ́ àwọn ìṣẹ̀lẹ̀ ńláńlá tó padà ṣẹlẹ̀ ara ẹ̀ ní ìpadà wá ànábì wa Isa alayhi salatu wa salam mùsùlùmí yóò padà sáyé ní mùsùlùmí. kó fi lè hàn gbogbo àwọn tí wọ́n láwọn ń tẹ̀lé pé èmi kẹ́ ń tẹ̀lé o jàmá mùsùlùmí mo bìlọ́ǹgì sí. èmi ò ń tí mo wá sọ fún yín iṣẹ́ tí mo wá jẹ́ fún gbogbo ayé iṣẹ́ tọ́lọ́run rán mi irú iṣẹ́ tọ́lọ́run rán gbogbo ànábì Ọlọ́run lọ́sẹ̀kù ni o tèmi ò jẹ́ yàtọ̀ o. ẹ má sìn Ọlọ́run ọba kan. illallah àfọlọ́run tó dá mi o torí mi kọ́ mọ dára mi o dípò tẹ́ ẹ fi ń sin èmi àbí tẹ́ ẹ fi ń sin ìyá mi àbí tẹ́ ẹ fi ń sin kíní. àbí tẹ́ ẹ fi ń pè mí ní pààtì Ọlọ́run. èmi ò yàtọ̀ fáwọn tó ṣẹ́kù o. wọ́n padà wá ànábì Isa yóò padà wá lẹ́kànnì ayé tó bá tó wá òun ìgbà yẹn ni. ẹni tí ó bá gbàgbọ́ ń gbà òun. alikiyama ti wá súnmọ́ tán yẹn nígbà alikiyama ti súnmọ́ tán pátápátá nígbà náà. ara ẹ̀ náà ni kí oòrùn ọmọ yọ níbi títí ń wọ̀. Allahu Akbar nínú àwọn ìṣẹ̀lẹ̀ tí ó ṣẹlẹ̀ nù. so torí náà alikiyama ń súnmọ́ ni kì í ṣe pé ó ti dé. Allahu Akbar. àníṣe bẹ́ẹ̀ nìkan bá jẹun tó bá yó tó bá ní ayé ọ̀parẹ́ lóṣù tí ń bọ̀ àbí lọ́dún tí ń bọ̀ ẹ sọ fún pé irọ́ ni. òpùrọ́ ni ọ́. ó láwọn nǹkan tánàbí tí àwa kọ́ àwa tó ní yọ ṣẹlẹ̀. kódà ńgbà kan náà láǹkà yìí ńgbà kan àwọn kan bẹ tí wọ́n sọ pé ńgbà tí òòrùn wọ̀kùn ẹ̀rù wa ń bẹ lóyún pé àbẹ́yẹ ti fẹ́ parẹ́ ni rárá kò rí báwọn Islam tí wàá ti ṣe gbogbo àlàyé eléyìí fún wa torí náà ká padà sí ìsìn lọ́hùn ká padà sí ṣíṣe dáadáa kí àwọn tó wá jó lórí bí n tẹ béèrè. ibẹ̀ náà mo fẹ́ lọ nísìn ikú àwọn kan ń di ẹrù gbogbo aburú tí ń ṣẹlẹ̀ irú ìjọba àwa sì ń bá wọn jiyàn yìí pé
òfin Ọlọ́run wà lórí pé ká má ṣàbúrú, kí làwọn èèyàn wá débẹ̀ tán fi ń ṣe gan, kí ló dé tẹ́sìn táwọn èèyàn wà nínú ẹ̀ tí ò fi àti àwọn kírísítẹ̀nì àtàwọn mùsùlùmí ni àtàwọn míì tán tó pera wọn lẹ́lẹ́sìn ni, èyí ṣe tẹ́sìn mẹ́tẹ̀ẹ̀ta yìí tí ọ̀ka wọn lọ́wọ́ aburúkú o. Ṣèjọba ló yẹ ká máa dẹrù àbọ̀ wà gbogbo ìtọwọ́ ìjọba náà ń bẹ ń bẹ ẹ̀jẹ̀ àmọ́ ẹ ṣàlàyé kó lè yé wa. ẹ lè pa àsọlẹ̀ kan ní bíyàn bá níṣẹ́ tí ọmọ fi jẹun ìlíhun náà ara rẹ̀ ni. kúrò ẹni bẹ́ẹ̀ ṣàbúrú láwùjọ ọkọ mọ́. nítorí wípé ìjọba ó dà gẹ́gẹ́ bí ìgbà tí Yorùbá bá ní ọba lórí gbogbo nǹkan, ìjọba náà ba lórí gbogbo nǹkan. Allahu Akbar. kódà gbogbo àná mọ̀ pé tìjọba tó lágbára ju ti ọba gan lọ. tó ló ìjọba lókù tí ń yan ọba lásìkò tá a wà yìí. kí wọ́n provide iṣẹ́ fún àwọn ènìyàn. ẹni tó bá wá jẹ́ pé ní ọ̀lẹ lòun fẹ́ yà ń tiẹ̀ á lè dàmọ̀ pé ọ̀lẹ ni wọ́n yìí. orí ìjọba bá wí. ìjọba bá wí. wọ́n fún ọ níṣẹ́ òṣè ni ọ̀lẹ ni ọ. àbíkọ̀ jẹ́ bẹ́ẹ̀ bóyá iṣẹ́ oko tó yanjú ni wọ́n ṣètò tractor tó pọ̀ sí tí wọ́n mọ̀ dáko lọ gbá Ọlọ́run kúkú bùn wá nílẹ̀. bẹ́ẹ̀ni. kí wọ́n gba àwọn èèyàn síbẹ̀ ní tí ọba lọ bẹ̀. so ó nídìí kí ìjọba àìsíṣẹ́ lọ́wọ́ àwọn èèyàn ó kún tí wàhálà yìí fi ṣẹlẹ̀. ẹ̀kọ́ ń kọ́ fáwọn ọmọ àárẹ̀ wa torí yìí náà gbẹ̀yìn. ẹ ṣeun ìkọ́nilẹ́kọ̀ọ́ torí pé ní nígbà tó Ọlọ́run fẹ́ gbójúṣẹ́ lá Muhammad ẹ̀kọ́ lọ́kọ́ ní kọ́kọ́. bẹ́ẹ̀ni ikra. ìwọ tó bá fẹ́ kírun ó lè ṣàdédé máa kírun. ọkọ̀ọ̀kọ̀ lẹ́kọ̀ọ́ rẹ̀ ní wípé ní yín ṣàlùwàlá tí n bá pé mo nígbọ̀nsẹ̀ lára yín tàbà bí mo tọ̀ yín tàbà tí n bá pé ní kọ́dà mo ti ní jẹ́nàbà la yín wẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. mo gbọ́dọ̀ wà mímọ́ kí n tó lọ bọ́lọ̀ sọ̀rọ̀. ẹ̀kọ́ bó o láti kọ́ àwọn ọmọ lẹ́kọ̀ọ́ ẹrù ìjọba ní tó yẹ kí wọ́n ṣàmójútó rẹ̀ kí wọ́n wá jẹ́ kí ìkẹ́kọ̀ọ́ yọ bọ́ sí rọrùn. àtúngbọ́ láìpẹ́ yìí pé wọ́n tún náà fowó kún ibì kan wọ́n tún fowó kún kinní kan ó wá di tó jẹ́ káyà fọ́pọ̀lọpọ̀. bóun kẹ́kọ̀ọ́ yìí náà ti gbọ́ pé wọ́n sanwó gbá wọ́n sanwó àwo yìí bẹ́ẹ̀ ni wọ́n tún gbọ́ yìí pé àwọn kan wà nípò ìjọba wọn ń jalè ní pé owó tá a kò fún yín táwọn kan ó jì tẹ́ẹ̀tún gba ẹ̀bẹ̀ wọn lábẹ́ plea bargaining. so a jẹ́ pé ibẹ̀ yẹn ẹrù ìjọba ó pọ̀ ńbẹ̀. nítorí kan sọ fún àwọn tó bá lórí ìjọba òun ni kí wọ́n ronú sí ọ̀rọ̀ tó jíṣẹ́ lá Muhammad sọ. tọ́ kí lọ́rọ̀ náà akramakallah. Ànábì ṣépè fáwọn kan ó sì ṣàdúrà fáwọn kan. Allahu Akbar. Ànábì ní Allahumma olúwa wa o man waliya min amri ummati shay'an ẹni tí Ọlọ́run bá kádàrá kí òun kó àwọn èèyàn lé lọ́wọ́ tí ń darí wọn fashaqqa alayhim ó wá fi wọn nákànnàkàn wọn ò gbádùn lásìkò tiẹ̀ ìlú ń tú lásìkò tiẹ̀ ń fowó wọn fi ń sára rìn dín ń fìyà jẹ wọn. Ànábì ní fashaqaqallahumma alayhi Ọlọ́run wọ́n jẹ́ ká ti bọ̀tán tiẹ̀ náà dáa. Amina ya Allah. ipò tánàbí sẹ́nu kó tó kó láyé. Allahu Akbar. nínú àdìsí tó lálàáfíà. La rayba fihi àtibọ̀tẹ́ ẹni tí ń jàǹbá aráàlú tí ọ̀rọ̀ aráàlú sì wà lọ́wọ́ rẹ̀ àtibọ̀tán rẹ̀ ní dá èpè kọ́. Ànábì ló ti wí kó tó lọ ó ti sẹ́. Ànábì wọn ni wa man waliya. Naam. min amri ummati shay'an. ẹni bá wá jẹ́ pé ní olórí ni òdìkejì lòun òun wà ó ń darí àwọn èèyàn lóòótọ́ àmọ́ farafaqa bihim gbogbo tí a yóò fi mọ tùbàtùṣẹ́ fún wọn náà ní mójútó wọ́n ń jẹjẹ rọrùn wọ́n mú rọrùn security wọ́n ń ṣètò rẹ̀ kí ló dé tí àwọn tí ń hùwà bú yìí tí wọ́n fi wá ní nǹkan ìjà tó wá pọ̀ ju èyí tí ìjọba tó darí lọ ṣé kìí ṣe pé ṣé lówó tá a fi lè rà á ni àbí kí ló dé. àbá àgbọ́rọ̀ wa gbàbẹ̀ àbí àgbọ́rọ̀ gbàbẹ̀ àwa ṣètò àwọn kan kówó yẹn sápò ni ìjọba wádìí mọ̀nà. wọ́n wádìí gbogbo báwọn ẹni yòówù tó àwọn èèyàn bá ń bẹ lábẹ́ rẹ̀ tí wọ́n ń jẹ̀jẹ̀ rọrùn tí wọ́n mú rọrùn tọmọ wọn rẹ́kọ̀ọ́ kọ́ tí wọ́n rẹ́sìn Ọlọ́run ọba sìn Ànábì ṣàdúrà fún wọn. kí lànà bí wí. Ànábì fàlùfọ̀kì bì Ọlọ́run o jóun náà láyé rọrùn jẹ́ ti bọ̀tán rẹ̀ ọ́ dáa káyọ̀ dáa fún kọ́ọ̀rù tó dáa fún. Máṣá Ànábì ṣàdúrà fún. ó ṣàdúrà fún.
ní orílẹ̀-èdè Nàìjíríà yìí lónìí gómìnà kan pegedé inú wa sì ń dùn. Allahu Akbar. Inú wa ń dùn pé láàrin àwa mùsùlùmí lọ́lọ́run ti yọ jáde níbikíbi là á ti ń júwe Professor Umar Zulum gómìnà Borno tí ò jẹ rìtáàrí ní kọ́bọ̀ owó oṣù òṣìṣẹ́ ń bẹ̀ tó dáa. Báwọn ọmọlẹ́yìn Kristi ọba lọ ṣe Christmas àbí wọ́n lọ fún Easter yóò wá gbé Hilux buses yóò wá gbé bó wọ́n ń pè àwọn ọkọ̀ bọ̀bìnà kalẹ̀ tí máa gba bíi 50 èèyàn yẹn yóò kó kalẹ̀ yóò lè kó bíi 20 àbí 30 kalẹ̀ pé ẹgbẹ́ wọn lọ East wọ́n lọ ìlú wọn lọ sọdún ni ẹgbẹ́ wọn lọ South West wọ́n lọ ìlú wọn lọ sọdún ni kò ní gba kọ́bọ̀ lọ́wọ́ wọn kò sì ní gbowó epo. Ó sì mọ̀ pé wọ́n ṣe mùsùlùmí ń represent àwa mùsùlùmí dáadáa láyè tó wà. Allahu Akbar. Aráàlú wa ń gbádùn ẹ̀ẹ́rì tí ọmọ pín oúnjẹ fáwọn ará villages àti gbogbo àwọn social media. Wọ́n wá tẹ́ bá wá wo orú rẹ̀ wà náà tálẹ́bí ṣàdúrà fún un. Good. Tẹ́ bá wá wo infrastructural development in the area of education, in the area of health, social development àti gbogbo nǹkan àtọ́jú ọ̀nà ṣíṣe gbogbo ẹ̀ ní Zulum ń ṣe fá. Allahu Akbar. Àwọn oníwèé ìròyìn wa lọ bá níjọ kan pé ìwọ yàtọ̀ sí gbogbo àwọn gómìnà yòókù. Ìgbó ló jẹ́. Bó ní tiẹ̀ ṣe wá yàtọ̀ báyìí ó ní ẹ̀rù ń bà mí ni ntọ́lọ́ ń gbélé mi lọ́wọ́ yìí. Mo fẹ́ bọ́lọ́hun mi ní rọrùn torí ìmọ̀jọ́ kú. Ní àkáǹtì fún gbogbo ohun tó kó lé mi lọ́wọ́ yìí ẹ̀rù ń bà mí. Allahu Akbar. Gómìnà náà ti yan sínétọ̀ tí ó rẹpírẹ́sẹ̀ntì ibi tó ti wá ní Bọ̀rọ̀nù. Ń sì ń lọ lọ́dún tí ń bọ̀. Wàláhì kò kóhun ó di sínétọ̀. Bí ó ṣe sọ̀kalẹ̀ lálàáfíà gẹ́gẹ́ bí gómìnà lọ́ba. Kò sẹ́ni tó lè bá wa jiyàn pé outstanding governor in Nigeria is the governor of Borno State. Nínú àwọn gómìnà tí wọ́n tún wá ṣe mùsùlùmí tó pé tóun náà ń ṣe nípa ọ̀rọ̀ security àtọ̀rọ̀ dẹkùn faraàlú òun ni gómìnà Peter Mbah ní Enugu State. Àwọn gómìnà kọ̀ọ̀kan míì náà ń gbìyànjú o. Káwọn tí wọ́n bá ti tó bá wọn káwọn náà kọ́ ṣe wọn kí wọ́n kọ́ ṣe wọn kọ́ fi lè tọ́ sàdúrà táwọn ibi ṣe kalẹ̀. Àwọn èèyàn wá kò lẹ́nu iṣẹ́ ìjọba látọdún kẹwàá ọdún kẹẹ̀ẹ́dógún wọn ò tí ì wá gba gratuity wọn. Àwọn ìpínlẹ̀ kọ̀ọ̀kan tí wọ́n ń gba 2 billion 3 billion wọ́n tí wọ́n ń gba 13 wọ́n ń gba 11 billion àbí 15 billion lóṣù kọ̀ọ̀kan. Wọ́n ìrántí pé àwọn san gratuity àwọn tó ṣiṣẹ́ ìjọba fún ọdún rẹ̀kẹ̀tẹ̀ 30 35 jù bẹ́ẹ̀ lọ. Allahu Akbar. So bí kálukú bá ṣe tẹ́ni rẹ̀ bẹ́ẹ̀ ni ó ṣe sùn lórí ẹ̀. Bí Ànábì ṣe ti wí kalẹ̀ láti more than 1,500 years ago nù. Pétọ́ wọ́n tó bá ṣe dáadáa nítorí rírì wọ́n tó bá ṣe kéjì nítorí rírì káwọn olórí náà kí wọ́n dákun kí wọ́n rí i pé ẹnu tí ń kùn wọ́n ń pọ̀ kí wọ́n túnra wọn ṣe kọ́lọ́mọ́sà tún wọn ṣe níbi tí wọ́n kù sí. Àwọn táwa járàlú. Ẹ ti sọ tìjọba fún wọn tó yẹ kí wọ́n ṣe kí ló kàn wá aráàlú gan. If you see something. Say something. Allahu Akbar. Yorùbá ní tójú tìyẹ́ òun ni àparò òfin ríran. Káwa náà ká má gbàbọ̀dè. Ṣé bá aráàlú náà ni wọ́n rí mú wọ̀nyí? Tọ́. Wọ́n ti tó ń jẹ fún wọn ni. Àbí? Yes. Àwọn tí wọ́n ń lọ gbómi fún wọn ni. Àtàwọn tí ń gbé po lọ. Àwọn tí ń gbé po lọ. Wọ́n fi mọ́sínì wọn. Àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn nǹkan tí wọ́n ń ṣe fún wọn. Ebi àlìjẹ̀nú kọ́ ni wọ́n ń tú yìí. Àlìjẹ̀nú kọ́ ni wọ́n. Wàláì. Àbálìjẹ̀nú ni wọ́n ni. Èèyàn bíi wa náà ni wọ́n kàn yọ ọmọ bú ni. Kì í ṣe dábàá. Bẹ́ẹ̀ni. Nígbà wọn ṣiṣẹ́ yìí. Bẹ́ẹ̀ni. Èèyàn lára ru wa náà ni. Kí ló dé táwọn báyọ̀ bá tẹ̀ ń hùwà bóun kò yẹ kẹ́yìn ó tún ràn wọ́n lọ́wọ́. Wọ́n ní ẹni tó jalè kì bá ti jalè bí ìbá tó kó rí èèyàn sí kí ni o láti ràn án lọ́wọ́ ni. Káwa náà gbìyànjú kárí wípé à ń ṣe dáadáa. Àwọn náà lékún tó jẹ mọ́ ààbò lọ́dọ̀ wa. Báwọn kan bá ń gbélé wa tí ìyá bá ti ń fura sí rìn wọn ká ṣe kí ni ká máa sọ fún wọn lẹ́sẹ̀ ká tẹ̀ wọ́n lẹ́sẹ̀ kó bá wọn kó wọ́n ṣèwádìí wọn. Kó wádìí wọn. Bẹ́ẹ̀ nìkan bá ń ṣẹ̀ṣẹ̀ dádúgbò tá a bá fura sí rìn rẹ̀
ká ṣàkíyèsí ká pè wọ́n. káwọn agbófinró lè ṣiṣẹ́ wọn bí wọ́n ṣe fẹ́ ṣe torí wọn ò lè rí gbogbo nǹkan. àwa náà la kún wọn lọ́wọ́ káwọn agbófinró náà ó sì bẹ̀rù Ọlọ́run kọ́ mọ̀ pé náà wọ́n wà nípò ní lónìí o nítorí bá kó jọ pẹ̀lú ọ̀nà bàná pẹ̀lú ọ̀nà àìkódà ṣé ó sì lè lárúbáríkà báyìí torí pé alábòsí o wọ́n bá dá láàárọ̀ tó dá lọ́sàn-án àti bọ̀tán alábòsí tí ó kò ní dára bẹ́ẹ̀ni bàbá ti kọ́ wákànù. wàláhì ẹ ṣé púpọ̀ bàbá Professor Abdulgani Akorede Agbarigidoma adúpẹ́ púpọ̀ fún yín ẹ̀yin olùtẹ́tí sí wa tẹ́ ń gbọ́ wa tẹ́ ń wò wá àwọn aburú tó sọ̀kalẹ̀ wá bá wa lórílẹ̀‐èdè yìí tó yẹ pé látọwọ́ àwọn ọmọ tọ́jọ́ ọmọ Nàìjíríà àtàwọn tẹ̀yìn odi tí wọ́n ya wọ Nàìjíríà náà ń gbàburú ìwà báwọn èèyàn tẹ́ ń jí àwọn èèyàn gbé tí wọ́n ń pààyàn òun la máa sọ̀rọ̀ nípa rẹ̀ àwa ní kí ìjọba ó dákun kí wọ́n fi kún ètò ààbò tí wọ́n ń ṣe kí wọ́n sì rí i pé nǹkan yìí ó dínkù tàbí ó kó pátápátá gbogbo ọ̀nà tí wọ́n gbà ṣe iná ní kálukú mú mọ̀ràn wá lóríṣiríṣi kí wọ́n tẹ̀lé àwa tá a jára ìlú tá a bá ti rẹ́ni tí ń ṣe aburú kan lábẹ́nú kalẹ̀ ọ̀tẹ̀ àwọn agbófinró lẹ́sẹ̀ bọ́ọ̀ kọ́ ọkọ rẹ sí i sáti sọ ohun tí wọ́n ń ṣe sọ ẹni tó kíyèsí pé ń ṣe mọ́ kó bá yẹn bó kó bá yẹn Ọlọ́run ó kó bọ̀ ntọ́ bá dá ọ lójú sọ nípa arú ẹni bẹ́ẹ̀ kí wọ́n wá náwó gan wọ́n sì wádìí ẹ̀ bọ́ wáyé pòótọ́ ni ọwọ́ wọn tẹ̀ ẹ́ fi máa gbégbé àlàáfíà amẹ́yìn tẹ́ wà nípò ẹ ti dáràn ọ̀ràn tẹ́ dá ni pé ọ̀rọ̀ wa ń bẹ lọ́wọ́ yín Ọlọ́run sì pàṣẹ pé ọ̀rọ̀ yìí kẹ́ ẹ fi tọ́jú aráàlú bí wọ́n ṣe ń ṣe tiẹ̀ òkùnkùn oníkùn kó nínú mọ̀mọ́nú àmọ́ ará ìpínlẹ̀ kọ̀ọ̀kan aráàlú kọ̀ọ̀kan ará stéètì kọ̀ọ̀kan wọ́n rí báwọn olórí wọn ṣe ń ṣe olórí kọ̀ọ̀kan Buhari ńgbà tó wà nípò ọlẹ́yin gọ́fúnà ẹ bẹ̀rù Ọlọ́run o níbi tó ń wà yìí bọ́lọ̀ ń bá lọ yá nísìn wọn ò ní bá kó mú kọ́bọ̀ aráàlú ẹ̀yin náà ẹ fowó ẹ fi tọ́jú àwọn èèyàn yín ọ sọ títí débi pé àwọn èèyàn tó gbà nímọ̀ràn nínú ìjọba yìí pé fún wọn lówó ni àìmọye ìgbà tó fún wọn ní palliative pé ẹ lọ́ọ́ fi clear salary tẹ́ jẹ́ ẹ lọ́ọ́ fi ṣe gbá táwọn gọ́vnà kan ṣe táwọn kan ò sì ṣe owó ti wá pọ̀ sí i nísìnyí látàrí owó epo tó gòkè bówó ń ṣe wá pọ̀ sí náà ni president ti ṣe wá ń bù fáwọn gọ́vnà bó o ni wọ́n ṣe ṣe é sí kì í ṣe pé dálíkì àmọ́kẹ́ tó àkáǹtì nìkan àwọn èèyàn ń béèrè pé bó o lẹ ṣe ń ṣòwò àwọn sẹ́ẹ̀fì ń ṣe ń tọ́tọ́ ẹni tí ó bá fi ṣe ń tọ́tọ́ yóò pàdé pẹ̀lú ọba tó dáa àmọ́ lórí aburú tí ń ṣẹlẹ̀ yìí wọ́n ní àáwá gbòdẹ́kùn fún pẹ̀lú ká máa ṣe dáadáa ká sì máa ké sáwọn agbófinró fáwọn tí ń bá ń ṣàbùrú pé àwọn ni Ọlọ́run máa rán wa níṣẹ́ ṣe rèéṣe o kò ní rán wa láburú kò sì ní fáwọn ọmọ wa sínú àwọn jàǹdùkú wọ̀nyí yóò bá ká gbogbo jàǹdùkú yìí kúrò ńlẹ̀ èyí tó ṣe pàtàkì jù nínú gbogbo tá a ti ń sọ tá a sọ ń jẹjọ tá a tún sọ lónìí ò ní pé ẹjá lọ múra ṣàdúrà o kó ló ń bá a kó gbogbo wàhálà yìí kúrò láwùjọ wa kó fi nǹkan rẹ̀ rọ́pò kó ló ń chẹ́ǹjì ẹ̀mí àwọn olórí wa tí ò dáa sí dáadáa torí ọ̀pọ̀lọpọ̀ wa ò fẹ́ràn wọn torí iṣẹ́ ọwọ́ wọn tá à ń rí. kó sì tún àwa náà ṣe sí dáadáa. kó wá tún àwa náà ṣe sí dáadáa ká lè fẹ́ràn àwọn olórí wa pàápàá jùlọ àwọn tí ń bá ṣe dáadáa àwọn tá a bá fẹ́ràn wọn ò gbìn ìfẹ́ ara àwọn sí wa lọ́kàn ni kọ́lọ́n kó tún gbogbo wa sí àtolórí àtẹlẹ́mù ọlá subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al-mursalin walhamdulillahi rabbil alamin amin. Allahu akbar, Allahu akbar, Allahu akbar, Allahu akbar. All praise is due to the one and only. He is the master of all creation. All praise is due to the one and only. He is the master of all creation.